Ojúmọ́ nínú ìkànnì tá a wà yìí. Mi ò mọ sítórì Bible púpọ̀. Islam ò tiẹ̀ sọ wípé ká má gbà á. À ń pè nǹkan kan ní Israeli riwaya. Ṣùgbọ́n mo mọ ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Quran. Mo dẹ̀ mọ̀ pé ìtàn tárákùnrin yìí sọ nípa àwọn tí Ọlọ́run ní kí Musa ó bínú sí, tílẹ̀ gbé mì. Mo mọ̀ pé òdodo ni. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ fi kún ó ní pé à ń dìtẹ̀ ara wa Yorùbá. Àwọn kan sì wà wọ́n mọ̀ kún wọ́n mọ̀ hun. Àmọ́ wa makaru wa makara Allahu wallahu khairul makirina. Ìtumọ̀ gbogbo ibi táwọn tí wọ́n pé bíríkótó tí wọ́n ti ń ṣe nǹkan kan tí wọ́n ń hun lẹ́yìn báyìí láṣìṣe, béèyàn ò rí wọn kán mọ̀ pọ́lọ́wọ́n ọba rí àwọn. Àkọ́kọ́ nìyẹn. Ìpè bíríkótó yín tó bá jẹ́ pé lérí òdodo ni ẹ gbà á. Kódà bí nǹkan tẹ́ ń fẹ́ yẹn ṣe pẹ́ tí ẹ padà gbé bíríkótó yẹn á béèrè lọ́wọ́ yín. Ìgbàgbọ́ tiwa nìyẹn. Òdodo sì ni. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ tí ó bá jẹ́ pé wọ́n Nàìjíríà pé òṣèlú lẹ fẹ́ ṣe, wọ́n yìí mú yàn sí i. Ẹ dúró síbẹ̀ kẹ́ ẹ sọ pé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn, kó sì dìjà. Ọlọ́run ló mọ ohun tí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n àwa kan ti gbà yí pé sẹ́ Olúwa fi orí jì mí, Olúwa fi orí jì mí, Olúwa fi orí jì mí. Bí wọ́n bá lọ padà lọ mú Jésù wá káwọn onígbàgbọ́ má bàa bínú, àbánábì pé kó wá rúlu Nàìjíríà yẹn kò lè dá ámbèlè tà sí àwọn tó jẹ́ wípé séǹtì dànù gbogbo àwọn tí wọ́n jáde yẹn torí wọ́n ní rẹ́kọ̀dì. Ṣùgbọ́n tómi tuntun bá rú, tẹ́ja tuntun bá wọdò, ó ṣeé ṣe gan kí spiriti yẹn ta àwọn èèyàn wa jí kárí wọn tún ṣe. Kílẹ̀ Yorùbá dúró torí ọ̀pọ̀lọpọ̀ danger tá a rí. Ibi táwa dúró sí nìyẹn. Gani Alagbala lórúkọ mi. Ibi tí mo wà nù. Period. Mi ìdẹ̀ranjú lọ káàmpù olóṣèlú láti lọ gbọ́n tí wọ́n ń wí ń bẹ̀. Torí mo mọ̀ wípé posterity máa judge gbogbo wa. Èèyàn kan tó bá sọ wípé wọ́n Nàìjíríà lòun fẹ́, tọ́rọ̀ wọ́n Nàìjíríà àwọn bá bọ́ sí i tọ́lọ́hun ò sì ní jẹ́ orí bẹ́ẹ̀ torí àwọn ẹ̀mí tó ń jìyà. Ṣé bí gbogbo wa náà ó rí? Àwọn kan ni wọ́n gbé àwọn tó wà ń bẹ̀ lónìí sórí oyè náà. Bá a bá tiẹ̀ ń bẹ̀rù wọn ń sìn tá a lè dákọ wọn, ìtàn ò lè gbàgbé wọn náà. Tó bá dẹ̀ jẹ́ pọ̀rọ̀ YorùbáNation ló bọ́ sí àwa tá à ń sọ wípé ẹ jẹ́ ká dá dúró ara wa, ká ṣèjọba ara wa for so many reasons tí gbogbo yín náà ti mọ̀. Ìtàn ò lè gbàgbé àwa náà. Téèyàn ò bá jọ́ ṣáká kó jọ́ ṣáká. Ọ̀ṣáká ṣókó ni ò dá. Èdè Yorùbá nìyẹn, ìyẹn wá kéré o. Ẹ máa gbọ́. Al-Quran, Ọlọ́run ń kórìíra nǹkan, kò kí ń hate nǹkan. Ṣùgbọ́n nǹkan kan wà tọ́lọ́run ló ń kórìíra, òun hate. Òun ni kéèyàn máa sọ nǹkan báyìí kó sì jẹ́ nǹkan míì ní í ṣe. Bẹ́ẹ̀ ni ẹ lọ wọnú Al-Quran, ó ní lima taqulu ma la taf'alun. Kí ló dé tẹ́yìn máa sọ nǹkan tẹ́ ẹ̀ ní í ṣe? Kabura makta indallahi an taqulu ma la taf'alun. Ṣé ẹ mọ̀ pé ntọ́lọ́run kórìíra jù tí ò nífẹ̀ẹ́ sí tọ́lọ́run tá a lè pé a lè lo hatred, tọ́lọ́run hate. Òun ni kó jẹ́ pọ́tọ̀ ní nǹkan tẹ́ ń sọ, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń ṣe. Kẹ́ ẹ máa sọ nǹkan tẹ́ ẹ̀ ní í ṣe. YorùbáNation irọ́ sì ni. So mo rí pé ẹ ń sọ pé ẹ fẹ́ tún platform yìí ṣe. Ẹni tó bá jó lóṣèlú kan lọ platform olóṣèlú náà. Ẹ wo bàbá kan tí Ọlọ́run kúrò, mi ò fẹ́ dárúkọ èèyàn. Mo ṣe respect ẹnìyẹn o. Ó lóun kúrò nínú agitation. Ó ní sọ ẹ má fòun sínú platform bẹ̀ mọ́. At least àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn. Àwọn kan lè máa criticize wọn kó àjọba àbọ̀ ni ó dẹ̀ débi tó lóun ti fẹ́ change. That is fine. Ó dùn mọ́ mi.
èèyàn ò ní perú wọn sìn kó sọ pé báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n àwọn tó jẹ́ yí pé àwọn ni wọ́n dúró síbí àwọn lẹ́ sọ pé ẹ fojú jọ wọ́n wá ń da bíbà irú ni ọ̀tẹ̀ tún wá pọ̀ ọ̀tẹ̀ gbogbo nǹkan tí ò make sense ọ̀tẹ̀ ó pọ̀ ọ̀tẹ̀ dẹ̀ máa ń tẹ ọlọ́tẹ̀ rí ni kò sí nǹkan kan tó wà láyé yìí o tí ò ní leadership bẹ́ẹ̀ ni mo sọ Christianity àwa gbà pé Jésù lọ́lọ́run fi rán Judaism Ọlọ́run fi rán Musa ni Islam Ọlọ́run fi rán Ànábì Muhammad wàá lè dákọ̀ àwọn ẹ̀sìn yìí kẹ́ mọ́ dákọ̀ ànábì bẹ́ẹ̀ náà ni gbogbo movement American Revolution French Revolution gbogbo ẹ̀ náà ló ní leadership Iran Revolution Ayatollah Khomeini bẹ́ẹ̀ náà ni apartheid of South Africa wọn ò lè máa sọ̀rọ̀ apartheid South Africa ká má sọ̀rọ̀ Mandela torí àwọn tán jìyà fún nìyẹn tán bá wá gbé picture ẹ̀mí tán ti ń sọ pé àfẹ́ apartheid ìyẹn ò mí pé Mandela ni wọ́n ń sìn ẹ má jẹ́ àtàrà wa àwọn tí wọ́n ń ṣe swagger ń sìn wọ́n mẹ́ni tó fẹ́ run fún presidency nù wọn eléyìí ò ń ṣe òṣèlú nígbà tí àwọn black Americans tán gbé fọ́tò kí lórúkọ ẹ̀ Malcolm X it was a struggle and it's a leadership tó wà yẹn àti tó ṣe ni wọ́n fi ń gbé ní òní tán bá ń sọ̀rọ̀ segregation àti everything Martin Luther King wọ́n sọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ ibi ní orúkọ ẹ̀ tírèètì tọ́mọ ẹ̀dá ń lòrè látàyè Noah tí wọ́n fi ń rántí àwọn èèyàn tán ṣe jàǹkànjàǹkàn tán ṣe nǹkan tó dáa nítòótọ́ mi ò ráyè àti sọ ìtàn bí nǹkan yẹn ṣe wáyé òun náà ni wọ́n padà sọ di pé wọ́n ń gbẹ́ ère torí oríṣiríṣi làwọn èèyàn máa lo nǹkan sí ṣùgbọ́n tírèètì tó dá wà ń bẹ nítorí pé wọ́n tún jẹ́ inspiration fáwọn tó ń bọ̀ lẹ́yìn pé mo fẹ́ dàbí lágbájá Yorùbá nation là ń fẹ́ kò sí nǹkan kan tí ò wá ní leadership so gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹnìkan ń worship ẹnìkan ń ṣe kinní kan ẹjọ́ ta ló sọ pé àwọn ń wá nation orúkọ èèyàn kan ṣùgbọ́n àwa Yorùbá bí èèyàn kan bá ti wà ń bẹ̀ kò máa ṣe ó ṣe máa jóun ẹja lọ search inú wa tó bá jẹ́ ní tó ń ṣe wá nìyẹn kó dá o èmi sì gbọ́dọ̀ sọ eléyìí ni torí ìgbà tí ìbínú Ọlọ́run àbí ìdájọ́ rẹ̀ ó bá dé torí ibi tá a bá wà tá a bá ti ṣe sakun tá a wò báyìí Ọlọ́run ó bi wá pa á lè sọ̀rọ̀ ó ní tó bá rí ní tí yóò dá fọwọ́ yí padà bó o sì lè fọwọ́ yí fi ẹnu yí ẹnu lèmi ń sọ yìí o gẹ́gẹ́ bí ẹni tó gba Ọlọ́run gbọ́ tó sì gba Quran gbọ́ ẹ lọ wọnú yín dáadáa ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń ṣe láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ orúkọ tá à ń sọra wa àti tá à ń wí ṣé torí t'Ọlọ́run ṣé torí ti Yorùbá nation yìí ni àní wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ èèyàn kan ò sì ní bẹ́ẹ̀ nìkan rojọ́ lọ́rùn èèyàn tó bá wá ponú tó lọ́lọ́run ò sí òpònú èèyàn ni torí probability science òun náà ló tún dictate probability tó bá jẹ́ pé Big Bang theory ni wọ́n believe láti millions of years táyé ti wá báǹgì yẹn what is the probability pé nǹkan tó bang into existence another something will have banged since then a jẹ́ pé nǹkan kan ló gbé ayé yìí dúró tó ń wò ó tí ò fi jábọ́ tí nǹkan kan ò fi ṣẹlẹ̀ ká ló kàn wá lójijì ni ó yẹ kí nǹkan míì náà ti wá láti inú ẹ̀ lójijì because apple do not fall too far from tree but tó bá wá dúró tọ́lọ́run dẹ̀ sọ pé òun ni alákàsàmáwátì wal halli bil haqi òun lòun gbé ayé àti ọ̀run dúró lórí òdodo tó dẹ̀ pa àṣẹ fún òrùn àti òṣùpá kó máa ṣe ní tó ṣe tọ́lọ́run yẹn bá sọ fún wa pé gbogbo ń tá a ṣe òun ó bí wa ẹ má jẹ́ ká dá ọ̀tẹ̀ ẹ wá ṣọ́ra ń tá a máa tì síwájú o taqullaha waltansur nafsu ma qaddamat ligadi wa taqullaha inna Allaha biru bima ta'malun ẹ lè rò pé ọ̀rọ̀ Yorùbá nation àbọ̀rọ̀ gbogbo nǹkan yìí kò kan Ọlọ́run ṣé àwọn tí wọ́n ń jìyà tí wọ́n ń ṣe tọ́lọ́run ò fẹ́ torí bílù ṣe rí ṣọ́lọ́run kan ló dá wọn ni kò ní béèrè tó fà ẹ jẹ́ aṣayé rí ẹ jẹ́ amọ̀ntà ń ṣe gbogbo ohun téèyàn bá ṣe òun náà ni ó gbà wá sí mi ò jù bẹ́ẹ̀ lọ láàárọ̀ yìí ẹ ṣé.
Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.